أغصنا بمحمد يا إلهي أغصنا بمحمد الله صلاة سلامي صلاة سلامي للحبيب محمد صلاة سلامي للحبيب محمد أقبل الهدى للعالمين مؤمنا رزقنا نبيا رزقنا نبيا رسالة للورى فبلغها وحيا فصار دليلنا يا إلهي أغصنا بمحمد يا إلهي أغصنا بمحمد أغصنا بمحمد ìkàlà tó pọ̀ aṣáájú fáàmù mi ní ọjọ́ pẹ̀lú ọ̀nà ọmọ ọ̀nà tó ká lọ́ra kalẹ̀ yìí ọlọ́run ló fi kẹwàá pẹ̀lú àlòkún ẹni tó kà wá ó jíṣẹ́ lọ́sàn lọ́rùn wájà rírí pẹ̀lú àìrí. ìbẹ̀rẹ̀ ayé ẹ̀dùn pín iṣẹ́ ọlọ́run ló fi jẹ́ ẹ̀rọ tó gbàgbá yìí lọ́nà sí ká má lè ṣe ẹsẹ̀ gbé ó ní kò sí irú ọlọ́run kò sọ́mọ bí ọlọ́run òun ló lè jí òun ló lè pa ó fi Kùránì kẹwàá àǹfààní ló jẹ́ fáàmù mi ní o mo tẹ̀lé ẹlẹ́yìn oníṣẹ́ ńlá má má jẹ́ nǹkan ọ̀fọ̀. Muhammadu Tayi, Muhammadu Tayi, ọkọ yìí lọ́pọ̀lọpọ̀, àrùn níbánidẹ́gbẹ́, ọmọ Aminatu, ọmọ Abudalayi, Muhammadu Tayi, aṣíwájú àwa ẹ̀dá. Oníjà mi láti máa ṣe kẹ́ mi ò ní já mi láti máa ṣe kẹ́ o. Àdùkẹ́ ìgbàgùn ó sì máa ṣe gẹ̀. Ọmọ Abudulayi ẹni tádọ́ nínú ìmọ̀lẹ̀ pẹ̀lú àwọn ará ilé tọ́gbà fún dénú pẹ̀lú ọkàn. Ó dùn mí pé ń bá mú ọmọ o. Ó dùn mí pé ń bá mú ọmọ àmọ́ ṣáà ti bá wọn tì rẹ̀ torí mi máa wú lọ́pọ̀lọpọ̀. Wọ́n dìrọ̀ mọ́wọ́ sùn lù oníṣẹ́ ńlá.